Alhamdulillah wa sallallahu wa sallam ala rasulillah Muhammad bin Abdillah wa ala alihi wa sahbihi wa man walahu ba'd. Ọpẹ́ ni fún Ọlọ́run Ọba tí ó ṣe wá ní mùsùlùmí wa lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. A lè dúpẹ́ fún látara oore tí ó ṣe fún wa pé Ramadan bá wa láyé àti wá ń gba ìmánan wa àti sábà abẹ́lẹ́ kó dákun kó gbàwẹ̀ náà lọ́wọ́ kó sì jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé. No, láì nígbà lásìkò rárá. So kódà mi ò ní kóòtì àyà kan débi tí ń kóòtì hadith. So lórí àtúnṣe ọ̀rọ̀ tí mudru markaz sọ nínú àwẹ̀ yìí. So ṣẹ́rí mudru àwa kan wò pé tálábà lọ rẹ̀ mí yàn kíyàn ṣiṣẹ́ kíyàn try àti jẹ́ pé òun lò dáadáa. Ẹ̀mí tọ́lọ́run fún wa yìí àkọ́lá ní Ọlọ́run fún wa ìgbà táfi lò táfi wá ṣe kíni táfi wá yọ̀ǹda rẹ̀ tọ́wọ́n náà karhan afẹ́ akọ̀ ayọ̀ǹda ẹ̀mí ìjọ kan a wà ṣèṣe lórí kíni lórí bá ṣe lò àbí ó ṣàtì ń bẹ náà hadith mo sì ní ní kóòtù hadith àní ní kóòtù hadith fún èsì tí fẹ́ fún wọn ni o kò ń ṣe fáwọn ọ̀rọ̀ mi tó bá wà o torí lórí eléyìí hadith ń bẹ pàdé níbi sọ̀sọ́nà sọ pé ní àtẹ̀sáró kọ́dà máa abdin so àwọn ẹ̀mí yóò yà kíá wọn indallah ẹsẹ̀ ọmọ ènìyàn ní kúrò kò ní kó níbi tó wà kò ní kó níwájú Ọlọ́run àfi èyàn ní pé èyàn ò ní kúrò níjọba ìdàlẹ̀ kí àwọn ẹni tó ti ń ṣe ìṣirò iṣẹ́ tó ti ń dáhùn béèrè àfẹ́ tó bá dáhùn béèrè lórí nǹkan mẹ́rin nínú ẹ̀ náà ní kíni ayé àti ìṣẹ̀mí ayé rẹ̀ báwo ló ṣe lò. So èmi tẹ́lọ̀ fún wa ká lè fi ṣe dáadáa ni ó yẹ sí pé ní tọ́lọ́ bá ń fìyà jẹ àwọn aláìgbọràn nínú náà wọ́n máa sọ fún pé ní awalam nu'ammirkum ṣáà ti fún yín nínú ìṣẹ̀mí ayé ma yatadhakkaru fihi man tadhakkar ǹjẹ́ pé tó fẹ́ gba ìrántí tó fẹ́ gba òdodo tó fẹ́ ṣe ìrántí ó tó fún láti gba òdodo láti ṣe ìrántí sí nítorí ń sọ yìí láti lè ṣe ìrònú kó ti gbà ó tó fún nínú ìṣẹ̀mí ta fún yín lò ọjọ́ kan pé à ń lo 24 hours ó wà lọ́jọ́ méjì lọ́jọ́ mẹ́ta lọ́sẹ̀ kan lóṣù kan lọ́dún kan bí sọ fún lóbi 60 Ọlọ́run ṣáà ti fún yín nǹkan tó tó fún ẹni tó bá fẹ́ gbọ́ kó ètè gbọ́ ọ̀já àkùnmọ̀ nàzír kò tó tọ́ síbẹ̀ olùkìlà wa Ọlọ́run tó wá bá yín ànábì ọkàn òsín mọ́ nísìn ìgbọ́n ọ̀rọ̀ ànábì ọlọ́rọ̀ ànábì ṣì ń bẹ àlùkùránì Ọlọ́run ṣì ń bẹ fàdúkù fama lidhalimina min nasir ẹ máa tọ́yà yín ìyá yín ẹ máa tọ́ owó lọ kò sí fún alábòsí ẹni tó ṣẹbọ sọ́lọ́run tó ṣa ìgbọràn sọ́lọ́run tó bẹ̀ ẹ̀sìn Ọlọ́run bá jẹ́ tó parọ́ mọ́ Ọlọ́run parọ́ ànábì tó bú àwọn àṣàbí ànábì tó tún bẹ̀ ẹ̀sìn Ọlọ́run bá jẹ́ tó ń sọ tí ò sí nẹ́sìn kò sí fún orú wọn yìí ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ ń bi ìyàwó Ọlọ́run bá. So kò yẹ pé bí àjọ ọdún ẹ̀jà tó ṣẹ̀ṣẹ̀ wọ́n pé èyí tó kú nùṣẹ̀mí tó kù ṣe fẹ́ lò kẹ́tí máa fi ṣe kíni kẹ́tí máa ṣáà láti fi gbé ẹ ti fẹ́ mú nǹkan lẹ̀ ẹ ti fẹ́ káwọn iṣẹ́ àfẹ́ san táyé pé sẹ́ ó sì kù kálà kó dàkún kó ètè láyín bíbí lè kó tó pẹ́ ṣètọ́nù burú gan ni kò ń fẹ́ kíyàn ṣe orí ibú kékeré wọ́n máa fẹ́ kíyàn tán ní orí ibú ni kọ́lọ̀ kó ètè ṣàánú nítorí tẹ́ ń sọ yìí wàláhì kò sọ́nà bẹ́ẹ̀ so àánà ó sì máa ń sìn torí pé èmi sọ pé mi ní kóòtù hadith kankan àbí Kùránì làákàyè lásán ń fẹ́ lò láti lè fi mọ̀ pé ní tí bàbá yìí sọ yìí kò rí bẹ́ẹ̀ rárá. So fídíò yẹn àná náà ni mo wò mo dárò pé mi ní time Ramadan yìí rárá yìí ló ti bá post Ramadan yìí bí owó ọ̀rọ̀ bẹ́ẹ̀ Ramadan yìí mo ti ṣe kalẹ̀ mi sí post ẹ̀ pé kí n yìí mo post ní Ramadan jọ́ kìíní àbíjọ́ kejì láti fi gbà ládàá pé inú Ramadan mo tún post àwọn ilé mo ti ṣe kalẹ̀ kódà ó ṣe kò bí mẹ́ta mi tí mo tẹ̀ sí post rárá. So ṣùgbọ́n ilé yìí mo gbé subhanallah iná àwọn ẹ̀rẹ̀ tún mú ilé wa bàbá yìí àwọn kútúbù àwọn àwùtádù ní àwọn ipò táwọn èèyàn ń jẹ nínú súfí. So àwọn tó bá ti jẹ́ kútúbù tó jẹ́ wátádù gbogbo wọn yẹn àwọn àkútọ́bù àwọn àwùtádù gbogbo wọn yẹn torí tí wọ́n lọ́n fi ń rọ òjò ló fi ń pèsè fáwọn èèyàn. Ó dàmú tí ń sọ lọ́lọ́ ìgàn tí mo ní mọ̀ ní kóòtù hadith gan hadith kan ti wá sí mi lọ́pọ̀ lọ́sìn pé tó dá kíní padà omi ní mi fẹ́ kóòtù hadith torí pé ọ̀nà làákàyè ti fẹ́ ká gbà fi mọ̀ pé wọ́n ní tí bàbá yìí sọ yìí òun ní pé ní àwọn kútùbù tẹ̀ ń sọ yìí àmọ̀bà tó bẹ̀rẹ̀ o
nínú Sufi torí pé tẹ́ bá ní Sufi ló kọ́ ní kútùbù yìí mà àwọn Sufi náà tó bí Sufi dé àmàlà tó bẹ̀rẹ̀ o kò ń ṣe láyé ànábì kò ń ṣe láyé àwọn sàábì kò ń ṣe láyé àwọn tábìyìn o ní Sufi bẹ̀rẹ̀ o lọ́bẹ̀rẹ̀ àwọn Sufi wọ̀nyí o so àwọn Sufi tipẹ́tipẹ́ táwọn Ibn Taymiyyah àtẹ̀tún sọ pé àwọn tó ṣe gbádùn táwọn yẹn tún yẹ pé àwọn láyé kọ́tọ́ bẹ̀rẹ̀ ṣe àwọn báyé ìjà tí wọ́n yẹn kò ṣayé àwọn sàábì kò ṣayé àwọn tábìyìn kò ṣayé àwọn mujahidu kò ṣayé àwọn mọ̀súrùkù ní kírímọ̀ so kàṣẹ máa sọ Sufi ilẹ̀ ńlẹ̀ Sufi Tijaniya àti pé ọmọ ẹ mọ̀ pé pọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ tiwa iná sìn táwa ní Sufi yóò ní Tijaniya Qadiriyya torí pé tó rìn náà àwùjọ tiwa bíi West Africa Senegal àtàwọn ìlú tiwa ń bí Tijaniya àwọn Qadiriyya ń sìn bí àwọn ilẹ̀ láwáwá kankan sìn Tijaniya wà ń bẹ̀ àwọn Sufi kékeré táwọn ṣẹ̀ dé ni àwọn bí Qadir Jilani Ahmad Tijani Sufi kékeré àwọn ṣẹ̀ ọmọ ni àwọn Sufi ti wà sí pẹ́fà bí Sọfíyà bí Naqshbandiyya bí Shadhali àwọn tí wà ti pẹ́ àwọn míì ti wà ṣáájú so inú Sufi yìí sì tẹ́ ń pè ní àwòtádù yìí sì tẹ́ ní àwọn àkútọ́bù àwọn kútùbù Sufi Tijaniya yìí tẹ́ ń sọ yìí torí mọ̀ pinnu Tijaniya nígbà àwọn kùtù àkútọ́bù àwòtádù yìí ń bẹ so ẹni tó wulẹ̀ dá Sufi gan lẹ̀ ṣe hàn pé Ahmad Tijani àmọ̀ràn tó bí wọn torí nígbà kan tí mo ka genealogy wọn ẹni tó bí Ahmad Tijani ẹni tó bí yẹn látọ̀dọ̀ Ahmad Tijani náà gan títí rí gbàsíkò yìí àka genealogy yẹn náà ọdún yẹn náà ti pọ̀ rẹpẹtẹ so tọ́wọ́ mú kútùbù wá ó túnmọ̀ sí pé káwọn kútùbù yìí àwọn táwọn Ahmad Tijani wọ́n sọ pé àwọn máa rí àsìkò kútùbù yìí kọ́ tó dé àwọn èèyàn ti ń ṣẹ̀mí Ọlọ́run sì ń rọ̀jò kalẹ̀ fáwọn èèyàn ẹ̀yìn sì ní tí wáyé kó torí àwọn kútùbù yìí àwọn Ọlọ́run tó yí wọn rọ̀jò so ìjọ tọ́lọ́run ti wá ń rọ̀ fáwọn èèyàn kọ́ tó bí àwọn kútùbù yìí àbí kọ́ tó dípò àwọn náà dípò kútùbù yìí òjò lórí kíni o tó wáyé kó torí tí Ọlọ́run ṣe rọ̀jò fáwọn èèyàn torí tí wá ní Ọlọ́run fi rọ̀jò fáwọn èèyàn tẹ́lẹ̀ ṣáájú tiwọn tó wáyé pípa táwọn dé Ọlọ́run ṣe wáyé padà pé torí tí torí ìta Ọlọ́run ṣe ń rọ̀jò kalẹ̀ fáwọn èèyàn tẹ́lẹ̀ ìyẹn mo ṣe sọ pé àdís kan tẹ̀ wá sí mi lọ́kàn torí ìta Ọlọ́run ṣe ń rọ̀jò kalẹ̀ fáwọn èèyàn tẹ́lẹ̀ kó tó di pa bí àwọn kútùbù àtàwọn àwòtádùn yín àti wátádùn yín àbí kó tó di pa àwọn tẹ̀ àràgbà débi kó tó di pé ìgbà tó bẹ̀rẹ̀ sí bí wọn tó rárá kòrò tó bẹ̀rẹ̀ sí ní dominu tó bẹ̀rẹ̀ sí ní ipá àwọn náà wọ́n rìn àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbé àwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn náà bẹ̀rẹ̀ sí ní lọ ilé ẹ̀kọ́ títà fún wá di ipò tẹ́lọ́dé ipò rọ́ tẹ́lọ́dé torí sí ò ní ìtumọ̀ nínú ẹ̀sìn torí pé ìtíṣe tó ń gbé wá fún yín ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn tiwa kí lára nídìí nínú ẹ̀sìn tiwa àwọn nígbà táwọn sàábẹ̀ Ọlọ́run ti pẹ́sìn látàyè wọn níta bá fẹ́ ṣe kó máa fi jọ ẹ̀sìn wọn ànábì ní mọ̀ nǹkan alábì ti máa lẹ́nu ìwọ̀n mọ́sáàbì àwọn tó bá ti ń ṣe ẹ̀sìn wọn fi jọ ẹ̀sìn mi tèmi ànábì àwọn lẹ́ni tí ó là níwájú Ọlọ́run so kí ló kàn pẹ̀lú kútùbù kan mọ́ tóun ànábì ni kàtà á sọ pé tó bá jẹ́ pé àwọn àti àá ní kútùbù òun náà káájú káwọn kútùbù yìí tó dé kọ́ tó bí wọn tẹwá ní àwọn Ọlọ́run torí wọn Ọlọ́run fi ń rọ̀jò torí àwọn òwò Ọlọ́run fi wá ń rọ̀jò kọ́ tó bí àwọn kútùbù yìí kọ́ tó bí bàbá wọn tàlánitọ́lọ́run torí ẹ̀rọ̀jù tẹ́lẹ̀ tọ́lọ́n bá torí ẹnìkan rọ̀jù àbí Ọlọ́run kan rọ̀ torí àánú rẹ̀ torí pé ó ti dá òjò tó sì fẹ́ máa rọ̀jù kí òjò tó ti ń rọ̀ torí pé òun ló ń rọ̀ sí oríko oúnjẹ táwọn kútùbù yìí ń jẹ tó fi dàgbà àwọn tó bí wọn jẹ tó fi bí àwọn so Ọlọ́run ìgbà táwọn wá dé Ọlọ́run wá yí ìdí yẹn padà ó wá sọ di pé torí àwọn kútùbù yìí ni o ṣé bẹ́ẹ̀ náà ni tàbá tí wàá gbà pé òkè Ọlọ́run yí padà náà nítorí tiwọn ìgbà tó ti wá kú báyìí sí nǹkan àbí àwọn kútùbù yìí ò tí kú òkè ẹ̀ ń sọ pé ṣíṣì kù àbí tí kan bá ti ń kú Ọlọ́run àti máa wò pé torí kútùbù kan torí á sọ pé nígbà táwọn kútùbù yìí ti kú sí ta lọ́nà tún torí ẹ̀rọ òjò àwọn tó wá kù tó jẹ́ kútùbù yìí tọ́pọ̀ rẹpẹtẹ táwọn náà bá tún padà tó wá kú ṣé Ọlọ́run ní rọ̀jò mọ́ ó kà àwọn mí ò ti débẹ̀ àwọn mí ò ti gbàpò yẹn so èwo wá nínú kútùbù ṣé ti kúrò ti Nàìjíríà ni àbí kútùbù tilẹ̀ lábá èwo Ọlọ́run tó yẹ rọ̀jò nu wọn so ìyọ́ tí kútùbù náà tóun náà bá ṣe kíni tóun náà bá ṣe ó sì ń pè bí ó ṣàárẹ̀ ní àbóṣàìsàn ní ṣẹ́mọ̀ so ìró òjò alápòjú àwọn òjò míì náà ń sìn yóò kì í fẹ́ rọ̀ yóò rọ̀ kò tún ní rọ̀ yóò rọ̀ kò tún ní rọ̀ bí oníṣàǹfààní tẹ́ pé yóò kọ̀ ara fún kí ló ṣẹlẹ̀ sáwọn kútùbù lásìkò yẹn ṣé wọ́n ṣe Ọlọ́run lásìkò yẹn Ọlọ́run fi rọ̀jò kínkínní
bí a òjò ta ní kó táwọn lè pé kó rọ̀ kó parí ko òjò yẹn kọ̀tẹ̀ ń fàtẹ́gùn ní kọ̀tẹ̀ ń fẹ́ kó rọ̀ ó kọ̀tẹ̀ tún ń bó koríko ó tún bá nǹkan jẹ́ ṣé àwọn kútùbù yìí ń ṣe Ọlọ́run ni Ọlọ́run fi rọ̀ òjò yẹn fún wa. òjò tó bá dẹ̀ tún rọ̀ náà tó ń rọ̀ tí ó dà tó tẹ̀ kó tẹ̀ tí ń di àgbàrá ó ti ń gbé àwọn èèyàn lọ tó dàgbàrá tó ń gbé àwọn èèyàn lọ tó ń balẹ̀ jẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ ṣé àwọn kútùbù yìí kí ló tó ṣẹlẹ̀ sí wọn lásìkò yẹn ọ̀rọ̀ tó yẹ pé làákàyè lásán ó di tó kíyàn fi yanjú ẹ̀ Ọlọ́run sì fún wa làákàyè Ọlọ́run ní afala ta'qilun ṣe ni ẹ ló làákàyè ta fún yẹn ọmọ ènìyàn ẹ ló làákàyè ta fún yín náà làákàyè yìí la fi lọ́lá ju àwọn ẹ̀dá Ọlọ́run tó kù yìí lọ tí wọ́n á ṣe làákàyè ni kí ló fẹ́ yàtọ̀ láàrin àwọn àtàwọn ẹ̀dá Ọlọ́run à ń bímọ àwọn náà ń bímọ àwọn ẹranko míì ní ẹgbẹ́ okun tọ́nà fún wọn jẹ́ láàrin kan tó bá bẹ́ bọ́lẹ̀ ní orí bus stop tó gbìyàn tó wà ní bus stop wọ́n yà dànù tó bá gbé ẹyẹ míì lásán ibi tó rẹwà dé ẹni tó rẹwà gúnnà ọmọ ènìyàn gan yóò gbàdé kóhun rẹwà Yorùbá kan sọ pé arẹwà bí egbin àbí ọ̀lẹ́ máa ń sọ tọ́lọ́ kọ́ mọ̀ pé egbin eléyìí kan kò kàn ṣèyàn ni so kí láfi jù wọ́n lọ ẹnìkan sọ̀rọ̀ kan ó ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ eku wa bẹ́ láti orí 3-story building ó kọ̀ bẹ́bọ́lẹ̀ gbó ó dẹ̀ gbọ́ra nù ó dẹ̀ sálọ ó ní tó wájọ́ mẹ́rin ló bẹ́bọ́lẹ̀ ń bẹ́ òkú ẹ̀ lọ́wọ́ àwọ̀ ní tọ́lọ́run dáhùn kí ní ẹ̀ dáadáa láti lè fi ronú ṣùlákàtà Ọlọ́run wá fún wa tàfi jù wọ́n lọ ṣáà nílò tẹ́nìkan máa sọ pé torí ẹnìkan Ọlọ́run fi rojò mo kàn fẹ́ kó tàdíìsì ni ẹ fi mọ̀ pé ó clear pa so Ọlọ́run àìmọye tẹ́ pé òòrùn wọ̀ nítorí ọmọ ànábì wa Muhammad sallam níjọ́ tó wọ ọmọ ànábì kú òòrùn wọ̀ àwọn sábà sọ pé bí i àtòrí ọmọ ànábì ni òòrùn ṣe wọ̀ ànábì dìsì pé òbí wọn ni ẹ wá inna shamsa wal qamara ayatan min ayatillah la yankhasifani li mawti ahadin wala li hayati àmì Ọlọ́run ni òòrùn àtòṣùpá jẹ́ méjèèjì ò kí ń wọ̀ wọn sì kí ń jáde torí okú ẹni kankan sáwọn kútùbù yín lọ́lájọ́ ọmọ ànábì lọ ni so tó àwọn ẹgbà fi yá àwọn yẹn pé ẹ má lọ gbẹ̀tàn òun wọ̀ torí okú ọmọ òun ṣé torí atádù tí yín lójú màmá ẹjẹ́ ràṣẹ̀láká yìí ìyẹn tẹ̀síkọ́ nàdí sì tún wà lọ́kàn but ìyẹn náà tó fún ẹni tó bá gbáyé tó. Assalamu alaikum.